Ọmọ Yorùbá wọ́n tún ti pè mí o. Àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn, wọ́n ti pè mí láìpẹ́ yìí. Wọ́n dẹ̀ tú àwọn àṣírí kan tó lágbára fún mi débi pé èmi fún ara mi sọ pé rárá, èmi nìkan kọ́ máa gbọ́ eléyìí. Lóòótọ́ mo ti gbọ́ fìrìfìrì ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀, but gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, èmi ọmọ yín Masbi TV, ohun tí mi ì bá rí kankan tọ́ka sí, mi ì fẹ́ bá wọn sọ mọ́, mi kì í fẹ́ sọ mọ́. Eléyìí tí mo gbé wá fún yín legit ni, confam ni. Ọmọ Yorùbá, ẹ bá wa share fídíò yìí sí gbogbo ibikíbi tọ́mọ Yorùbá káàkiri àgbáláyé. Ẹ bá mi fẹ́ni tó wà lóko, ẹ bá mi fẹ́ni tó wà lọ́jà, ẹ bá mi fẹ́ni tó wà léwe, ẹ bá mi fẹ́ni tó ń kọ́ṣẹ́, ẹ bá fún ọ̀gá aṣẹ́, ẹ bá fún gbogbo kíbi tí àwọn tó jọmọ Yorùbá bá wà káàkiri àgbáláyé. Torí pé kí ni iṣẹ́ tí ọ̀rọ̀ tí mo fẹ́ wá sọ yìí, iṣẹ́ àjọṣe ni. Mi ò jáde wá dédé wá ṣe fídíò yìí. I am doing it on a purpose. Ó dẹ̀ níbi tí fídíò yìí lọ. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa kọ́ síbẹ̀ pé we say no to any illegal citizenship or indigene. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, tẹ́ bá rántí, ẹ rí i pé mo sọ fún yín pé àwọn olórí búkú kàbá kan a gbọ́ gbogbo tí mo ti sọ̀rọ̀ látara allegedly, tí mo tún sì fẹ́ sọ allegedly ni o. Now, mo ní a gbọ́ pé àwọn àgbààgbà Fúlàní wọ́n lọ ṣe ìpàdé ní orílẹ̀-èdè Mali. Nígbà tí mo gbọ́rọ̀ yẹn, tí mo dẹ̀ tún lẹ́yìn láwọn tó sọ̀rọ̀ láì, kí ni mo ṣe? Mo sáré wá já ìyá àti bàbá wa tán, kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, àwọn ìròyìn kan tẹ̀ mí lọ́wọ́ báyìí tí wọ́n jẹ́ kí n mọ̀ wípé close door meeting tí wọ́n lọ ṣe ní Mali ó ti yọ sí kọ̀ọ̀kan báyìí. Ohun tí wọ́n wá fẹ́ ṣe ìjẹ́ mọ́, Yorùbá kù làákàyè. Kábíyèsí Olódùmarè, kábíyèsí Olódùmarè, kábíyèsí Olódùmarè. Ẹja dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká 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 tún wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa emeritus merited intelligent distinguished professor Adébánjí Akíntóyè àti bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà. Owó bàbá dání ẹkùn ọkọ Fúlàní. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, ẹ má sọ pé fìrí tẹ bá rí nǹkan ní àárín rẹ̀. Ọmọ Yorùbá, ẹja dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Ìgbòho àti bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, nítorí pé ohun tí wọ́n paná ẹ̀ níjọ́ kìíní àná, wọ́n tún ti gbé wo another strategy báyìí. Ẹ wò gbà tí bàbá wa pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ti ń pariwo báwọn Fúlàní fẹ́ gba ilẹ̀ wa ni. Ọmọ Yorùbá, àṣírí tó tú sí ni lọ́wọ́ yìí ó gbóná gidi gan ni. Tó lè jẹ́ wípé tí àwọn ọmọ Yorùbá ò bá múra sí nísinsìnyí, ó lè sọ ìran Yorùbá di ìran tí ẹ̀dá kankan ò ní rántí mọ́ títí láéláé. Wọ́n tún ti yọ sí wa in another strategy. Ẹ jẹ́ ká ṣe gbòòsà mẹ́ta fáwọn àgbààgbà tí wọ́n pè mí gbòòsà. Ẹ̀yin bàbá wa, ẹ ṣé mo dúpẹ́. Ọmọ Yorùbá, ǹjẹ́ mo tí wọ́n ṣe báyìí? Nígbà tí wọ́n ti try gbogbo ọ̀nà, wọ́n gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa kọ́ lè káàpù wa bí ẹrú, but nígbà tó máa gbà tó máa padà dé, wọ́n tún bá wa lákọ. Wọ́n ti rí pé ìran Yorùbá a ò kì í ṣe ìran téèyàn ń kọjú ogun sí kó jẹ lọ. Àwọn bàbá ńlá bàbá yín, àwọn bàbá yín tún bá dá fódíò ni wọ́n lè ròyìn fún yín. Ohun táwọn bàbá ńlá bàbá wa nílẹ̀ Yorùbá tó fi ojú àwọn bàbá ńlá bàbá yín rí. Ṣọ̀gbọ́n apá bàtà, apá jọwọ́jọwọ́ etí ẹ̀. Kí ni nǹkan tá a gbọ́? Ẹ máa gbọ́dọ̀ ẹyán mẹ́ta ẹ̀ wọ́n gbé ṣẹ̀ríà wá, wọ́n dá padà, wọ́n gbé wá àárín ìjẹ́ẹ̀tì ẹ̀. Àṣé àwọn wèrè yìí wọ́n tún pílánì àwọn nǹkan kan ni. Mi ò pe àwọn Mùsùlùmí Yorùbá ní wèrè, kẹ má ṣì ní gbọ́ àwọn Fúlàní. Bá a ṣe sọ fẹ́yìn bàbá wa àfáà ìmáàmù kọ̀ọ̀kan tẹ wà nílẹ̀ Yorùbá, a sọ fún yín wípé ìsìláàmù ẹ̀sìn tó dání, ṣùgbọ́n àwọn olórí burúkú kan
tí wọ́n wà ìcháàjì ẹ̀sìn, àwọn ni jàǹdùkú, àwọn ni alákatakítí tó ń borúkọ ìsìláàmù jẹ́. Bí wọ́n pààyàn wọ́n ṣe Allahu Akbar, bí wọ́n jíyàn gbé wọ́n ṣe Allahu Akbar, bí wọ́n fi tipátipá bá àwọn ìyá wa, àwọn àǹtí wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa, àwọn tó súnmọ́ wa, àwọn olólùfẹ́ wa, àwọn ìyàwó wa, pàápàá nígbà míì àwọn àlè wa. Bẹ́ẹ̀ ni ìran Yorùbá ní àlè, not everybody, but ó jẹ́ nǹkan táwọn bàbá wa fi máa ń ṣe afẹ́ láyé àtijọ́. Ọmọ Yorùbá, nígbà táwọn mùsùlùmí fún ara wọn tí wọ́n ti gé ìyapa sọ̀tàn, tí wọ́n ti jẹ́ kó wọ́n pè wá gbogbo ẹnìtì tó bá máa sọ́tá ilẹ̀ Haúsá ni kó mọ. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lò against wa nílẹ̀ Yorùbá, tó jẹ́ pé wọ́n á kọ̀ gbé kọ̀ọ̀kan lé wọn lọ́wọ́. Àwọn tó wá jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá yẹn wọ́n á máa carry out against àwa tá jẹ́ brother wọn, tá jẹ́ ọmọ ìyá wọn. Ṣùgbọ́n inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá lójú wọn ti là nísìnyí. Ẹ lọ wo 95% àáfàá tó sọ̀rọ̀ lórí social media, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti rí pé òtítọ́ lọ̀rọ̀ tá à ń sọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn tá a kọ ṣẹ̀ríà, ẹ lè believe pé àwọn wèrè yìí, ìyá àwọn Fúlàní kàbá yìí, wọ́n tún ti introduce kankan nísìnyí. Ó wà lára bíìlì tí wọ́n pass ní House of Assembly by allegedly. Bíìlì pé kódà tí Fúlàní bá ti lè fẹ́ ọmọ Yorùbá, ó ti di indigene. Tí Yorùbá bá fẹ́ ọmọ Fúlàní yẹn ti di indigene ilẹ̀ Yorùbá. Bóyá ojú ọmọ Fúlàní wọ́n bí ẹ sí bí ni, àbò ṣe wedding, automatically ó ti di ọmọ ìlú tó bí ẹ sí yẹn, ó dẹ̀ máa access láti jọba. Ṣé ohun tí mo rò lẹ́ ń rò? Ní ọdún tó kọjá tí mo bẹ̀rẹ̀ sí ní pariwo nípa ọ̀rọ̀ ọba Olúwo pé ṣé ohun tó ṣe yẹn dá ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun, wọn ò rí obìnrin tó ń wọ̀n tó wá jẹ́ ọmọ ọ̀tá ilẹ̀ Yorùbá. Àwọn òun ni ọba Rashidi Olúwo wá fẹ́ fi ṣèyàwó, wọ́n wá fi ṣèyàwó. Ṣé mo tó bó sọ fún mi, mo ní indirectly ẹ máa rí pé tó bá dọjọ́ iwájú, àwọn ọmọ tí Olúwo ń bí, tí ọmọ Fúlàní ń bí fÓlúwo yìí, wọ́n bọ̀ wá contest fọba nílùú Ìwó. Ẹ lọ kọ sílẹ̀, kẹ forúkọ mi síwájú ẹ̀. Nísìnyí báyìí wọ́n ti pàṣẹ bíìlì yẹn ní second reading. Kí ni wọ́n gbìyànjú àti ṣe? Wọ́n gbìyànjú àti gbalẹ̀ Yorùbá. Wọ́n ń lo gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ láti rí dájú wípé wọ́n gba ilẹ̀ Yorùbá, wọ́n fomi ṣàn wá lọ́wọ́. Ẹ wo àwọn ọ̀nà táwọn pípì ń lò. Láàárín èmi àti yín, ṣe fẹ́ sọ fún mi páwọn Fúlàní gbọ́ tó ìgbé? Ẹni tó ń lùlù fún wọn wà lábẹ́ omi. Òun làwa ṣe ń sọ fẹ́yìn bàbá àtìyá wa, ẹ sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Olóyè Sunday Igboho. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ síbẹ̀ nísìnyí wípé we don't want any illegal citizen, we don't want any illegal indigene. Ṣé mo túmọ̀ indigene ṣá? Citizen tún yàtọ̀ sí indigene o. Bóyá lè má mọ̀, ẹ kẹjẹ sáré kà síta fún yín. So now ẹ jẹ́ kí a kọ́kọ́ wo citizen. Alákọ̀ọ́kọ́, a legal recognized subject for national of a state or commonwealth, either native or naturalized, or an inhabitant of a particular town or city, the good citizen of Edinburgh. Citizen yẹn ẹ̀ka wo indigene. Now nǹkan tí wọ́n ní definition of indigene: an indigenous person who was born in a particular place. Ẹ̀yin náà imagine, ẹ wo bíìlì táwọn Fúlàní ń pùṣì. Tí ó bá ṣe pé wọ́n ní hidden agenda, ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n kọ́ sí o. Ni mo gbọ́ pé ti fẹ́ pàṣẹ bíìlì yìí, tó túmọ̀ sí pé ọmọ Fúlàní tó bá ti bí sí Ọ̀yọ́ state,
ó máa láǹfààní láti jẹ Aláàfin. Tó bá ti bí sí Ọ̀yọ́ state ó máa láǹfààní láti jẹ Olúbàdàn. Tó bá bí sí Ọ̀ṣun state ó máa ní àǹfààní àti jẹ Ọ̀ọ̀ni ìṣà. Ó máa láǹfààní àti jẹ àwọn ọba ńláńlá tó wà ní Ọ̀ṣun state. Ẹ wo bí táwọn ọmọ Yorùbá bára wa dé. Ẹ wo bí tí a bára wa dé nítorí ọ̀tẹ̀, nítorí tẹ̀mbẹ̀lẹ̀kú. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí o, a ò gbọ́dọ̀ gbà. Enough is enough. Enough is enough. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká pariwo síta wípé a ò fẹ́ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, and these are some of the reasons tá a ṣe ń sọ pé a fẹ́ pull out of Nigeria, torí a mọ̀ pé a ti wà under set up. Kò sí àní-àní, mo fẹ́ lè sọ pé ọ̀tá àwa ọmọ Yorùbá ti wà in captivity. Wọ́n ti sọ wá dẹrú already, kọ́ fokùn sí wa lọ́rùn lòkù. Ìyẹn ló máa fi jẹ́ pé officially bí wọ́n ti sọ wá dẹrú. Ẹ lọ gbogbo forest, gbogbo reserve forest tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, ibẹ̀ ni wọ́n fi ṣe base àwọn olórí burúkú yìí. A lè sọ fẹ́yìn bàbá wa kọ̀ọ̀kan tẹ́yìn tí ìṣòwòpọ̀ pẹ̀lú wa, ẹ sọwọ́ mọ́mọ́ yín ọmọ Adéyẹmọ, so that iṣẹ́ ìyá àtúlẹ̀ yà jù báyìí lọ. Ṣòjì nílẹ̀ Yorùbá, kọ́mọ Yorùbá sùn kó má lè fọwọ́ rọrí, tá má lè díjú sùn. Ọmọ Yorùbá, kò sí nǹkan táwọn bípù ìfẹ́ wa ṣe nílẹ̀ Yorùbá tó kọjá nǹkan tí wọ́n ṣe ní Sókótó lọ. Ṣùgbọ́n wọ́n ṣe invade Sókótó tó jẹ́ pé Sókótó ní èní ó ti di ti Fúlàní látàyé lọ́hùn. Gbogbo stéètì tó wà ní north tí wọ́n já Haúsá, gbogbo stéètì yẹn automatically wọ́n ti di ti Fúlàní báyìí. Wọ́n ti wá rí i pé àwọn ní láti extend, láti sún síwájú díẹ̀. Wọ́n wá fẹ́ capture ilẹ̀ Yorùbá náà. Ẹ wo bó ṣe capture Kwara state tí àwọn orí kọ̀ọ̀kan ṣe sí dọ́là. Wọ́n tún fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá tó kù. Láyéláyé kò ní ṣẹlẹ̀, kò ní lè rọgbọ. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ bá wa bá wọn sọ èyí tó ń jò tọ̀rọ̀ wípé nǹkan tú àwọn ọmọ Yorùbá lẹ̀ ká máa lọ. Ẹ wo báwọn Fúlàní ṣe ń lé tó ń ṣe oríṣiríṣi nǹkan. Ṣé owó ara gbọ́ nǹkan tí Gàlóló sọ? Ó ń pe máòfù kan ní Gàlóló tó pe ẹ̀ ní retired army, ó tún pe ẹ̀ ní political analyst. Èwo la fẹ́ dìmú bẹ́ẹ̀? Tí gbogbo àwọn àgbààgbà Haúsá tí wọ́n rán jáde láti wá sọ̀rọ̀, ẹ wo bó ṣe ń tan bàbá Tinubu, àwọn Fúlàní wọn ń gbá bàbá Tinubu síra wọn. Ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. Ẹ jẹ́ sáré pìlẹ̀ ọ̀rọ̀ Gàlóló yìí. You see, Minister of Works who went to Sokoto, he said in Sokoto that the job will start to grow, but that really they can't do it. We cannot go to, we can't go from there. We can't. How many votes do you need from ERU as a governor of Awon? You can say, how many votes do you need from during the campaign? How many votes? It is for your vote from the ERU. You know from what become the president. Who is going to know from them? We can't tell about. We know what to do to remove him to a gate of the side. See, you can't command anybody. Ní yóò sọ̀rọ̀ síta mọ́ pé ẹja máa gbó lọ. No hungry. Somebody is there and all their point where it is because voting not from Lagos, not from Ogun, not from Ondo. Then we go voting from what? If the move is taking one side. Okay, why they not understand their vote? You want to protest in but they are saying security to arrest Bello, arrest Khan. To do what? Is Bode Jono the leader of Miyetti Allah? Of the Fulani X-Men? Ṣé pé orí máa yóò pè? Ṣùgbọ́n ẹ̀kọ́ mú Bode ẹjọ́ yín kọ́ iṣu ẹni ló tọwọ́ ẹni bí epo tó bá síbẹ̀ ìwọ irú ẹ̀. Sending for the people they want to arrest them because the people is Fulani, people is the Igbo. The soldier who is patrolling, even is making a party yesterday. He took a party in Ibadan, he was not arrested.
somebody is creating for approval, then you want us to vote again. Then when we vote for 2027, what will come out? Then what we are afraid, and then this person, the same person want to change vehicle every year. The president every year will change vehicle. Food alone for presidency is 49.6 trillion for food, billion for food alone for president. Then you want to change vehicle every year. Will you come to change vehicle or you come to function or you come to work for Nigeria? You say, president, I can pay with you. You know me, I know you. You say, we should give you Nigeria. Then the new work. Who you aware is the new work? All you tell us is not true. And you say you suspend all your activities in level. Okay, you suspend the activities because people die on the food. What do you send the food for them to celebrate the Christmas? You have no activities in the level. You don't go there to rest. What your activities? He said, you don't say please yourself. You don't have any activities there. You go there to rest. And people die for hunger because they want to get the food. Do you send the food for those people so that brother can go for Christmas? No. You say suspend the activities. That cannot solve the solution. We expect you to send like 100 or 300 trailers to that area so that people can go for Christmas everywhere in Nigeria. Because of this shameful something that happened, which the world have seen it. Because it has been in Nigeria already. This is the first time that Nigeria, the kind of Africa, people will die for food inside crowd because of food they don't like. It's a shame. We go to war, we go to everything. Then ẹ bá mi bí wèrè gbogbo ló wà nígbà yìí Buhari. Though èmi personally mi support one Nigeria níwájú Ọlọ́run àtẹ̀yìn, self determination no support, but abẹ́ Nàìjíríà sì là wà. Tí nǹkan bá ń ṣẹlẹ̀ tó bá ń kàn wá, a ní láti jáde wá sọ. talking about no security in Sokoto, no security in Zamfara, no security in Kaduna, then people are dying. Ìṣe ṣe ipò lórí burúkú làwọn ará bí ṣe ipò ọmọ tí wọ́n ṣe wọ́n ní pé àwọn èèyàn ń kú wọ́n pa àwọn èèyàn wọ́n ṣe gbá. Ṣé ẹ̀yin pípù yìí mọ àwọn ọmọ yín tó ń ṣe kínní? Mọ̀ wọ́n abẹ́ ti gbàgbé ọ̀rọ̀ tí Sultan of Sokoto sọ nígbà táwọn ìgbà tí ọ̀rọ̀ Boko Haram jẹ́sẹ̀ ṣẹlẹ̀ àti the hot tó ń gbóná tí wọ́n ti ètí tó yìí. Nigerian Armed Force kí ló fẹ́ ṣe? Wọ́n fẹ́ crack wọn down kọ́ wipe gbogbo wọn. Sultan of Sokoto ló sọ pé kíní kẹ̀kẹ́ kò jẹ́ kó ṣe kíní yẹn. Ẹ má gbàgbé Sultan of Sokoto is once a brigadier in the Nigerian Armed Force. Ẹ lọ gbogbo àwọn olórí burúkú tí wọ́n ń dà ní ìlú tó pé àwọn ní Fúlàní Kàbà, they are all former head of state and former governor. They are all military men. Ẹ lè máa rí pé pẹ́ẹ́lẹ́tọ̀ arójá lágbádá kìnnìkan ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lè ní ó dìgbà táwọn ọmọ Yorùbá tá bá dá dúró ó ní kálukú tó nísìnyí. Gbogbo ìpànìyàn oríṣiríṣi kan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá àwọn pípù yìí wọ́n dìdí ṣe on purpose. Tẹ́ bá rántí ohun tí wọ́n ṣe fún Jonathan nígbà tí Jonathan pe confab conference pé kí gbogbo ọmọ Yorùbá, ọmọ Igbo, ọmọ Hausa all over the world ká jókòó ká ṣe press release lórí pé ṣé Nàìjíríà fẹ́ continue ni àbí kóun ṣe oníkálukú lẹ́kọ̀ọ́ máa lọ. Kí làwọn Fúlàní yẹn ṣe? Ó bẹ̀rẹ̀ sí ní dàlúrú bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní cause national distraction débi pé nobody tó máa tẹ̀ wù ọ̀dọ̀ president mọ́ oníkálukú a máa dùn ẹ̀mí ẹ̀ ni. They are doing all these things on purpose so that attention máa kúrò lára ọ̀dọ́ ní ara ọ̀dọ́ wọn. Ọmọ Yorùbá ẹ jẹ́ jára wa kí Fúlàní tó pa wá tán. Ẹ jẹ́ ká jára wa káwọn ará bíi kí wọ́n tó pa wá tán o. Kó tó di pé mo bọ́ sí ìpele kejì ọmọ Yorùbá ẹ má gbàgbé o àwọn equipment kọ̀ọ̀kan tá a fẹ́ rà àìtí rà o. Ẹ má wò mí níran o, gbogbo ẹ̀ tẹ́tí náwó sí àtẹ̀yẹ́tẹ̀ tí ìgbàgbọ́ Ọlọ́run àbúrò máa bùkún fún gbogbo yín lágbára Ọlọ́run. Ẹ support wa ká get àwọn nǹkan tá a need. Ẹ support Masbi TV Oduagua kò ní bí ọ̀dàlẹ̀ o. Ìsí ẹ lè support wa pẹ̀lú super sticker, super chat tàbí kẹ́ join membership is part of support.
kẹ́ shop to channel wa is part of support. Tó bá dẹ̀ pé bí ẹ fẹ́ fún wa ní káàṣì náà ní 02141687040 02141687040 02141687040. Fẹ́yìn tẹ́ bá fẹ́ pè mí fún any information àbí polówó ọjà àbí any observation kọ́nu fídíò tí mo ṣe, ẹ pè mí sórí +229 5774 70 +229 5774 7970 +229 5774 7970. Olúàgbéwà kò ní gbọ̀dà rẹ̀. Now ẹ ká sáré dé, ẹ jẹ́ má bínú, ẹ ká sáré dẹ́ka ìpolówó ọjà wà bẹ́ẹ̀ kan. Ibi ta tó ń tọ́wọ́ kọ́bọ̀ náà nìyẹn. Pẹ̀lú àwọn kíndìnrín tó ń sọ̀rọ̀ ìyẹn kidney stone ló mẹ́tì ẹ̀ ẹ̀sìn ìdákàlù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. Ńlá Awon bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer. Gbogbo àwọn àìsàn kálàkálẹ̀ ní pátápátá. Òun ni Ńlá Awon bitter tea yóò gbà ọ̀ dáadáa. Ìṣòro ara yóò wọ́. Ńlá Awon bitter tea òun ni kẹ́ ẹ fi rà láti wáyé gbòógì Ńlá Awon bitter tea rà. Àbí tí ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹgbẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +417-4245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033191355 tàbí 08026265000. Kò bá ayé rí inú ẹ̀jẹ̀ tí kẹ̀jẹ̀gbọ̀n lọ́wọ́ Ńlá Awon bitter tea lè ra orí àtọ̀ ọbẹ̀. Ẹ káàbọ̀ padà yìí nínú wa. Ńlá Awon bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì, ó ṣe gbòógì olóró egbòogi fún ìwòsàn. Ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ bá kéré tó fẹ́ kó tóbi size tó fẹ́ naturally, tàbí ìwọ tó fẹ́ pé tó bá gun orí àwọn ìyá wa ká tó rí 10 minutes wà á ti da tọwọ́ ẹ lẹ̀. Àwọn ìyá wa ò fẹ́, wọ́n kàn lè má sọ síta. Ó fẹ́ àdúndùn ni kó má kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀. Ẹ pè Ńlá Awon bitter tea. Ìwọ tó bá ní kidney problem, heart problem, prostate cancer, arthritis, anything tradomedical tẹ́ mọ̀ pé oògùn òyìnbó tàbí irú ìbílẹ̀ ó lè solve. Àti ẹni tó ní kidney problem yìí, I swear down, tó yẹ pé wọ́n ti ló máa ṣe transplant, owó tó máa fi gbé àbúrò ẹ̀ wọlé, owó tó máa fi gbé ẹni tó fẹ́ donate fún là ń wá tí àìtí rí, tó máa fi gbé ẹni yẹn wọlé, àbúrò ẹ̀ ló fẹ́ donate fún. Kó tó wá gbọ́ ìpolówó ńlá, mo fi Ọlọ́run ṣẹ̀rí fún yín, tó gbọ́ ìpolówó Ńlá Awon bitter tea. Ọdẹ rà pé ó bá yín sọ̀rọ̀ ẹni yẹn kò ṣe transplant mọ́, kò lọ fún dialysis tó máa ń lọ fún 3 times in a week, kò lọ mọ́, ó dẹ̀ ti jẹun tó hùn. So báwo máa rí nǹkan báyìí tí mi ní polówó ẹ̀ fáwọn ọmọ tí ó mọ̀ pé ó wúlò fáwọn ọmọ Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́ for the understanding.